ǹjẹ́ ègúndé ẹyẹ ayé àkàlà ẹyẹ òde ọ̀run líìlí ẹyẹ wọn lóde ìbílẹ̀ dò èmi ni o Omilani Olùdarí Àrẹ̀mú like father like son ọmọ bàbá tó ń pèlè eégún létí ń lo ẹlẹ́rìí àdùbí bẹ́ẹ̀ ni o òòṣà ńlá tí ń gbélé tí ń fọwọn ẹlẹ́rìn ẹ olórí ètò yín ni o ètò yín ètò wa ètò gbogbo wa pátá gbogbo ọmọ Oòduà ọgbọ́n àgbà mo tún ti kanlẹ̀ o mo dé sórí ètò náà ẹ wò ó nǹkan tí mo mú wá fún yín mo fẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ inú yín kẹ́ gbọ́ torí wọ́n ní tí inú báyìí òun lè jò ń lò àsèjẹ Osólè tí ò dání láàmú tí ò níní lára bẹ́ẹ̀ ni ẹ mọ̀ mo tún ti lọ inú bíbélì àwọn bàbá wa àtúntì làámú bẹ́ẹ̀ ni o ẹ wò ó ṣe ni ẹ bá ń wá ọ̀gà gbígbẹ bẹ́ẹ̀ bá ti bá ń wá ọ̀gà gbígbẹ ẹ bá ń wá àtàrí odidi kan ẹ bá ń wá ewé àbámúdá tẹ ẹ bá ti wá gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹ wò ó ẹ lọ gbogbo rẹ̀ ẹ lọ papọ̀ bẹ́ẹ̀ ni àtàrí odidi kan ewé àbámúdá bẹ́ẹ̀ ni a wàá mú gbogbo rẹ̀ ṣé ń gbọ́ mi a wàá lọ papọ̀ ẹ wá bá ń wá ahọ́n màálù bẹ́ẹ̀ ni ṣé wàá wá àwọn màálù tí mò ń sọ yìí tẹ́ ẹ bá ti bá ń wá ẹ gé sọ́nà mẹ́rìndínlógún èyún 16 bẹ́ẹ̀ ni nígbà bá ti wá gé tán tẹ́ ẹ ti gé sọ́nà 16 a wàá mú a gbé kaná a fi iyọ̀ díẹ̀ sí a fi epo díẹ̀ sí ẹ gbé kaná kò náta nù bẹ́ẹ̀ ni ó di jíjẹ nù tẹ́ ẹ bá ti wá kó gbogbo ẹ fi ṣàṣejẹ ni o pẹ̀lú àwọn tẹ́ ẹ ti gé sọ́nà mẹ́rìndínlógún yìí bẹ́ẹ̀ ni lẹ́yìn èyí ẹ gbé kaná ẹ sè é ẹ bá ti sè é ẹ ṣàdúrà sí owó ńláńlá ẹ ṣàdúrà ẹ sí ó di jíjẹ nù èmi ni o Omilani Olùdarí Àrẹ̀mú like father like son ọmọ bàbá tó ń pèlè eégún létí ìlú ẹlẹ́rìí àdùbí ẹ ṣé o bẹ́ẹ̀ tí ń bètò wa lọ iná ò ní tán wo yín ẹ ṣé púpọ̀.